أهلا وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان أصوم نهارا وأذكر ربي وأتلو القرآن ليشفي قلبي سأقوم ليلا حتى الفجر أشكر الله أصلي وأدعو الله أن يغفر لي وأدعو أن يتقبل عملي وأدعو ربي أن يدخلني جنة الخلد أنا وأحبابي أهلا وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد إخوة الإيمان أيها المشاهدون الكرام السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ajẹ́rìí pé kò sí ọba kan tí ìjọsìn tọ́ sí àyàfi ọba Allah kò lórogún iná ni kò láfiwé ajẹ́rìí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni ẹ̀yin ọmọ ya wa nínú Islam alápọ̀nlé jùlọ ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri gbogbo àgbáyé a fi àsìkò yín fi kí n wípé àlàáfíà ọlọ́run oore tá ń jẹ tí kìí tán látọ̀dọ̀ ọba dẹ́dà kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé a kú àmójúbà oṣù àlùbáríkà a kú àmójúbà àsìkò kan tí ó tún níye lórí tó jẹ́ àsìkò alápọ̀nlé tó jẹ́ àwọn ọjọ́ tí ó lọ́lá jùlọ inú àwọn ọjọ́ ilé ayé tá ń lò àkó àmójúbà oṣù náà oṣù alápọ̀nlé nì oṣù ọlá oṣù ìkẹ́ oṣù gbígbà àdúà oṣù tó já sí pé ẹni tí ó bá ti ṣe oríire ń bẹ ó ti ṣe oríire gbére táyé àti tàlkìyàmà oṣù tó já sí wípé bẹ́yàn bá ti fi ráre tí kò mú ní kókó dùn kí ó nípìn rẹ̀ bẹ́ẹ̀ nínú àǹfààní rẹ̀ tó kó wá tìyàntìyàn nì ẹni tọ̀hún ó ti pòfo ó ti pàdánù táyé àti tàkìyàmọ̀ nù ni abẹ́lọ́hún ọlọ́run má jẹ́ káwa ó pàdánù a dúpẹ́ fún ọlọ́run púpọ̀ jù kódà oore tí ọlọ́run ṣe fún wa ọpẹ́ wa kò sí bó tilẹ̀ ká dùn tó kò lè ká ní tí ọlọ́run ṣe fún wa àmọ́ kọ́lọ́run wá wọlá wípé òun ni ọba àánú ọba ìkẹ́ ìwà báyìí tí a bá dúró fún lórí oore ńlá tó ṣe fún wa yìí kọ́lọ́run kó gbà sáyè púpọ̀ fún wa ẹ̀yin ọmọ yá wa nínú Islam àwa yín náà ni ní èṣí ní dédé àsìkò tí a wà nínú rẹ̀ yìí tí oṣù yìí dé bá wa oṣù alápọ̀nlé ní oṣù gbígbà àdúà tí a pàdé báyìí tá a dára wa lẹ́kọ̀ọ́ lóníranran àwọn ẹ̀kọ́ tí ó níbàtán tó ní ṣe pẹ̀lú oṣù náà kábà lè ṣoríire tàítà kìyàmà lápapọ̀ ọlọ́run tó wá ṣọ́ wa abẹ́lọ́run lọ́n tó kọjá wípé tọdún yìí kọ́lọ́run kí ó tó kàákún wa ọba adẹ́dà ṣorí ọ̀fẹ́ yìí fún wa àwa náà tún ní lọ́dún yìí oṣù náà tún débá wa láyé ó débá wa láàyè wa
kò dé bá wa ní dùbúlẹ̀ àárẹ̀, kò dé bá wa ní kọ̀kọ̀ sáré. Jàmáà máa dúpẹ́ fún Ọlọ́run, a dúpẹ́ fún Ọlọ́run, abẹ́lọ́run nínú àánú rẹ̀ èyí tí ó ṣe fún wa yìí, tó bá tún dọdún tí ń bọ̀ àwa yìí náà tún ni. Kò wá jẹ́ ká ṣọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ láyé, kó má ṣe léyìí ní ẹyọ kan tí ó kù fún wa, fún àwa àti ẹ̀yin. Ẹ̀yin ọmọ ayá wa nínú Islam, eléyìí tí ó pamọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa, òun náà ni wípé shahru Ramadan shahru du'a, oṣù tí a wà nínú rẹ̀ yìí tí ó kún kẹ́kẹ́ fún ààwẹ̀, tó kún kẹ́kẹ́ fún oníranran oníṣẹ́ rere, oníranran iṣẹ́ rere, oníranran àdìpèlé ẹ̀san. Gbogbo àná la mọ̀ yìí pé pẹ̀lú ti bẹ́ẹ̀ náà oṣù gbígbàdúrà tún ni, oṣù tá a máa ń pe Ọlọ́run ọba nínú rẹ̀ ní tọ́lọ́run máa ń gbọ́. Oṣù kan ni tó já sí wípé àwọn ìṣẹ́jú kọ̀ọ̀kan tí ń bẹ nínú rẹ̀, wákàtí kọ̀ọ̀kan nínú rẹ̀, ọjọ́ kọ̀ọ̀kan nínú rẹ̀, iná ló kún kẹ́kẹ́ fún gbígbàdúrà. Fẹ́ni tí kò bá fi ráre tó mọ pàtàkì rẹ̀, kò sí ohun tẹ́yàn béèrè lọ́dọ̀ Ọlọ́run inú oore táyé àti ti gbangba alkiyama nínú oṣù tá a wà nínú ẹ̀ ìtọ́lọ́run ò ṣe fẹ́ ń tọ̀hún. Kò sí nǹkan tẹ́yàn béèrè nínú oṣù ìtọ́lọ́run ò ṣe. Ó rí wípé inú al-Qur'an ibi tọ́lọ́run gbé ti ń sọ̀rọ̀ oṣù Ramadan, nígbà tọ́lọ́run ń bá bọ̀ tó ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo, mo ṣe àwẹ̀ lọ́ranyàn fún yín nínú oṣù Ramadan. Bóṣù náà bá ti lé, àwẹ̀ ẹnu rẹ̀ ọ̀ranyàn ni mo ṣe lọ́ranyàn lé yín lérí, gẹ́gẹ́ bí mo ṣe lọ́ranyàn lórí àwọn tí wọ́n ti ṣíwájú yín. Àwọn ọjọ́ tó níye sí ni, àwọn ọjọ́ tó níye ni. Ìyẹn ni wípé ẹ má jáfara, ẹ má kárẹ̀, ẹ má fi dọ́là. Tó bá ti lé, tóṣù náà bá ti bá yín láyé, ó yẹ kẹ́ gbá mú lọ́ranyàn kí ẹ sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ olóore nínú rẹ̀, kẹ́ má fi dọ́là. Ọlọ́run wa ń bá bọ̀, Ọlọ́run wa ní ẹni tí ó bá bẹ nínú àjò nínú yín, tí ó àbí ó ń ṣàárẹ̀, kẹ́ńtọ̀n kó fi àwẹ̀ lẹ̀, kó wá gbà á. Àwọn ọjọ́ tó bá fi fàwẹ̀ lẹ̀ ní kó gbà tí àwẹ̀ bá parí. Ọlọ́run wa ń bá bọ̀ bẹ́ẹ̀, ó wá ní shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan linnasi wa bayyinatin minal huda wal furqan. Ọlọ́run wa ní oṣù Ramadan tí mo ń bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, òun náà mà ní oṣù tí al-Qur'ani, tí mo sọ al-Qur'ani kalẹ̀ fún òjíṣẹ́ mi ní anabi Muhammad nínú ẹ̀, tí ń túmọ̀ wípé al-Qur'an ìwé òfin àwa mùsùlùmí, òtítọ́ kan ṣo tí ó wà láyé tí kò pé méjì, ọ̀nà àmà tààrà tí ń júwe tí ń yànnàná irọ́ yàtọ̀ sí òdodo nínú ilé ayé. Òdodo kan ṣo náà tó já sí wípé kò sí ẹni tí ó lè takò. Ìwé kan ṣo náà tó ṣẹ́kù lórí ilẹ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run tààrà tí kò ní iyèméjì nínú, tí gbogbo kèfèrí ayé pẹnupọ̀ wípé eléyìí ọ̀rọ̀ Ọlọ́run ní lóòótọ́, kìí ṣe ọ̀rọ̀ ẹnìkan. Al-Qur'an yìí bó ṣe tó ní inú oṣù Ramadan lọ́lọ́run sọ kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ní oṣù Al-Qur'an ni, a sì mọ̀ yí pé Al-Qur'an innama huwa dhikrun wa du'a wa tashri'. Al-Qur'an táwọn sọ̀rọ̀ rẹ̀ fún yìí, ṣé báwa náà mọ̀ yí pé kìkìdá ìrántí Ọlọ́run ní Al-Qur'an, kìkìdá àdúà ní Al-Qur'an, kìkìdá òfin Ọlọ́run tá a fi lólé ayé nírọ̀rùn, tá a fi lólé ayé pẹ̀lú, tá a fi ṣoríire táyé, tá a fi ṣoríire tàlkìyàmà, ìní okun kẹ́kẹ́ fún ló wà nínú Al-Qur'an. Al-Qur'an yìí inú oṣù Ramadan lọ́lọ́run wá sọ kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ náà wá ń bọ̀ bẹ́ẹ̀ nígbà tó lọ́n wá parí ọ̀rọ̀ oṣù Ramadan tó wá sọ yìí pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra walitukmilu al-iddata walitukabbiru Allaha ala ma hadakum wa la'allakum tashkurun. Nígbà tó Ọlọ́run ní ìrọ̀rùn ni mo fẹ́ fún yín, mi ò fẹ́ ìnira fún yín, ni mo fi ní tẹ́ bá ti ń ṣàárẹ̀, tágbára ò bá gbé àwẹ̀ ẹ̀fà wẹ́lẹ̀ kẹ́ wá san níjọ́ mi. Ìrọ̀rùn ni mo fẹ́ fún yín, mi ò fẹ́ ìnira fún yín, ni mo fi ní tẹ́ bá ń bẹ nínú àjò tí àwẹ̀ ò bá ṣe é gba ẹ̀fà wẹ́lẹ̀ tẹ́ bá ti padà dé, tó bá dẹ̀yìn àwẹ̀ ẹ gba àwọn ọjọ́ tẹ́ bá fi ilẹ̀ tẹ́ fi gbàwẹ̀. Ọlọ́run ní ìrọ̀rùn ni mo fẹ́ fún yín. Ọlọ́run wá ní
ọlọ́run àmbá mọ́ wá ní walitukmilu iddata walitukabbirullaha ala ma hadakum. ẹ pé àwọn ọjọ́ òǹkà Ramadan ẹ rí pé ẹ pé pérépéré ẹ má jẹ́ ó dín. ẹ rí oṣù Ramadan inú pé kó jẹ́ 29 jours àbí kó jẹ́ 30 jours. ìwọ̀nba ọjọ́ tí ẹ bá fi dín bẹ̀ tẹ́ bá fi gbàwẹ̀ ẹ mọ iye ọjọ́ tẹ́ fi dín ààwẹ̀ tó bá dẹ̀yìn Ramadan kẹ́ gbà padà. Allah wa ni walitukabbirullaha ala ma hadakum, kẹ́sì máa gbé ọlọ́run tóbi níjọ́ ọdún nígbà tí oṣù Shawwal bá ti lé tí Ramadan bá ti rí kọjá tẹ́ bá ti ka ọjọ́ tó bá ti pé tí ó bá ti pé mọ́kàndínlọ́gbọ̀n tí oṣù Shawwal bá lé Allah ń kádàrá wípé mọ́kàndínlọ́gbọ̀n ni tọdún nífẹ̀ẹ́ jẹ́ nì kẹ́ ẹ lọ ṣe ọdún fọlọ́run walitukabbirullaha ala ma hadakum, ẹ lọ gbé ọlọ́run ọba yín tóbi ní ìdù kẹ́ lọ kírun salatu Eidil Fitri fún ọlọ́run, kẹ́ gbé ọlọ́run ọba yín tóbi lórí orin tọ́lọ́run ṣe fún yín ala ma hadakum, lórí ìmọ̀nà tó ṣe, lórí ọ̀nà àmà tó ṣe fún yín, lórí oore ńlá ní oore ìmọ̀nà, nítorí pé ìmọ̀nà náà ni òun náà ni kókó láyé. bí yẹn bá wálé ayé tí kò bá mọ̀nà Islam ẹ̀ńtọ́ òun ti dẹni àánú, ó ti dẹni àdánù, ó ti dẹni òfònú ni. ẹ lọ dúpẹ́ oore fọlọ́run pọ́lọ́run fi yín mọ̀nà, ó fẹsẹ̀ yín lé ojú ọ̀nà, ó ṣe yín ní mùsùlùmí wa la'allakum tashkurun, kẹ́bà lè máa jẹ́ ẹrú tí ń dúpẹ́ oore fún ọba adẹ́dà subhanahu wa ta'ala. àyà ọ̀rọ̀ olówó tẹ̀lé ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan náà ọlọ́run wá ní wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'an falyastajibu li waliyu'minu bi la'allahum yarshudun. ọ̀rọ̀ tó tẹ̀lé ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan náà ọlọ́run wá ń sọ wípé wa idha sa'alaka ibadi anni, ìrẹ́ Ànábì Muhammad, tí àwọn ẹrú mi tí wọ́n bá béèrè lọ́dọ̀ rẹ nípa mi, wa idha sa'alaka ibadi anni, tí wọ́n bá béèrè lọ́dọ̀ rẹ nípa mi, fa inni qaribun, sọ fún wọn wípé mo súnmọ́ wọn pẹ́kípẹ́kípẹ́kí ju iṣan ọrùn wọn lọ. bí iṣan ọrùn wọn ṣe súnmọ́ wọn nì, èmi ọlọ́run ọba tí mo dá wọn, tí mo ṣẹ̀dá wọn, mo súnmọ́ wọn ju iṣan ọrùn wọn lọ. ujibu da'wata da'i, mo máa ń jẹ́ pé ẹni tó bá pè mí nínú wọn. idha da'ani, tó bá pè mí ní ṣá o. tí kò bá pè mí, tí bá ń wò mí níran, tí kò mọ̀ yí pé ọba tá a máa ń pè ní mí, tí kò mọ̀ yí pé ọba tá a máa ń jírẹ́ bẹ̀, tá a máa ń sá wá bá ní mí, ìmọ̀ wò níran ni o. ẹ̀rí sọ fún wa wípé mo máa ń jẹ́ pé ẹni tí ó bá pè mí nígbà tó bá pè mí, falyastajibu li, kí wọ́n sì jẹ́ kí wọ́n káwọn náà wá jẹ́ pé tèmi ọlọ́run, kí wọ́n jẹ́ pé mi, kí wọ́n jẹ́ pé mi bimtithali awamiri wajtinabi nawahi, kí wọ́n jẹ́ pé mi, kí wọ́n pòfin èmi ọlọ́run má ntí bá ní kí wọ́n má dẹ́dí ẹ̀ ọ̀n gbọ́dọ̀ dédìí rẹ̀, kí wọ́n má da nǹkan mí pọ̀ pẹ̀lú mi, kí wọ́n má wá orogún fún mi. waliyu'minu bí, kí wọ́n sì ní ìgbàgbọ́ sí èmi ọlọ́run ọba yìí pé èmi náà nìkan náà níjọ́sìn tọ́ sí. la'allahum yarshudun, kí wọ́n bá lè jẹ́ ẹrú tí ó mọ̀nà. ẹ rí wípé ńgbà tí ọlọ́run sọ̀rọ̀ Ramadan tán tó ṣàlàyé bá a ṣe gbà á, ọ̀rọ̀ tó tẹ̀lé lẹ́ẹ̀kan náà báyìí ọ̀rọ̀ àdúrà ni. ìtọ́lọ́run fi tẹ̀lé ọ̀rọ̀ ní lẹ́ẹ̀kan náà ìní wípé ọlọ́run dojú ọ̀rọ̀ kan níbi Muhammad ìpè tọ̀ wá sọ fún wọn wípé inú oṣù náà èmi ni ọba tá a máa ń pè, tí wọ́n lè béèrè lọ́dọ̀ rẹ nípa mi, sọ fún wọn wípé mo súnmọ́ wọn pẹ́kípẹ́kí nínú oṣù sawa'an fi Ramadan ó fi gẹ́gẹ́ Ramadan. inú oṣù Ramadan èmi ọlọ́run súnmọ́ àwọn ẹrú mi, àtẹ̀yí tí ṣe nínú oṣù Ramadan gbogbo àsìkò èmi ọlọ́run ọba mo súnmọ́ àwọn ẹrú mi. àmọ́ inú oṣù Ramadan ó tún mo wá súnmọ́ wọn jùlọ. inú oṣù Ramadan gbogbo ìgbà tí tó bá pè mí inú oṣù yìí, mo ṣílẹ̀kùn pípè mí kí n jẹ́ pé mo ṣílẹ̀kùn rẹ̀ fún wọn nínú oṣù Ramadan. nítorí wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà tún fún wa ní ìròdùnú wípé idha jaa Ramadan, tí Ramadan bá dé, futihati abwabul jinan, Ọlọ́run sọ fún màláíkà pé kí wọ́n ṣílẹ̀kùn ọgbà àlìjánà mẹ́jẹ̀ẹ̀jọ. wa ghulliqat abwabun niran, kí wọ́n sì tilẹ̀kùn iná méjèèje, gbogbo àwọn ilẹ̀kùn tó wọnú náà
jahannama ni o sa'iri ni o ladha ni o gbogbo iná pátá ọlọ́run ní kí wọ́n tilẹ̀kùn ẹ̀ pátápátá lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà ṣàkíyèsí wípé kò sí jàgídíjàgan kan nígboro nígbà tí wọ́n ti tilẹ̀kùn iná táwọn ọmọ náà sì sí ní ìgboro wasuffidati shayatin ọlọ́run wà ní káwọn màláíkà ọlọ́run wà ní kí wọ́n tún so gbogbo àwọn èṣù àti àwọn ọmọ ìyá rẹ̀ kí wọ́n dè wọ́n mọ́lẹ̀. àwọn náà rí àpẹẹrẹ eléyìí tí Ramadan bá ti lé a máa ṣàkíyèsí láwùjọ wa nínú ìlú wa ládùúgbò wa a rí i pé ara kálukú balẹ̀ gbogbo àwọn ọmọ oníjàgídíjàgan ara wọn balẹ̀ wọ́n máa lọ wọ́ọ́rọ́wọ́ gbogbo àwọn ilé tí wọ́n ṣí kalẹ̀ tó jẹ́ ilé àwọn ṣètán bí tí wọ́n ti ń mú kú mu tí wọ́n ti ń jẹjẹkújẹ tí wọ́n sì ti ń ṣiṣẹ́kúṣe a rí wípé wọ́ọ́rọ́wọ́ wọ́n sì tilẹ̀kùn rẹ̀ lọ bí ìgbà tí ó já sí wípé kì í tún ṣe inú ìlú náà ni àtijọ́ ń gbé tẹ́lẹ̀ ni. ta ló pàṣẹ eléyìí fún wọn tí kì í bá ṣe pé ọba adẹ́dà subhanahu wa ta'ala òun náà ni ọba tó lágbára lórí gbogbo àwọn ẹrú rẹ̀ ló sì lágbára lórí gbogbo nǹkan. ẹ wo àtẹ̀gbọ́ ti àwọn biladul islam àwọn ìlú tó bá jẹ́ ìlú islam tó yẹ sí pé islam náà ni 100% àbí 95% níbẹ̀. èwo wá ní tirú àwọn ìlú tiwa yìí tó já sí pé ìlú àdàpọ̀ mọ́rẹ̀ sí ni ìlú kèfèrí ni ẹ̀rí àwọn náà ni wọ́n sì fẹ́ pọ̀ ju wa tóun ti bẹ́ẹ̀ náà ẹ máa ṣàkíyèsí nínú gbòòrò wípé masha Allah àwa àti wà nínú oṣù Ramadan lóòótọ́ Allahu akbar ọlọ́run kú ọlá ọba alágbára ẹ̀rí hadith yìí fi hàn wá wípé oṣù yìí oṣù ìkẹ́ oṣù tó kún kẹ́kẹ́ fún àǹfààní tó kún kẹ́kẹ́ fún oríire oṣù ìkẹ́ oṣù tí ó já sí pé ó kún fún gbígbàdúrà ní oṣù náà pẹ̀lú àyà tí ọlọ́run fi parí ọ̀rọ̀ Ramadan àti hadith tí a kàn ní tó bá wá rí bẹ́ẹ̀ àdúà ó pàtàkì ìbẹ̀ lọ́hun ó pàtàkì fún èmi àti ẹ nínú oṣù yìí kí èmi àti ẹ ká profite ká má jẹ́ kí oṣù náà kó lọ lásán láì béèrè oore tayé talkiyama ní ọ̀dọ̀ ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá tó bá dẹ̀yìn Ramadan ká máa retí gbígbà àdúà tí kò bá tiẹ̀ sí Ramadan tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà rí mùsùlùmí jẹ́ ẹrú kan tó já sí pé yóò máa darí gbogbo àlámàrí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba dẹ́dà yóò mọ̀ yí pé ọlọ́run lọ́ba tí í máa ń ṣe gbogbo nǹkan òun lọ́ba tá a máa ń gbára lé òun lọ́ba tí ó sì lè ṣe gbogbo nǹkan fóun inú òun lọ́ba tí ó lè tún àlámàrí tòun ṣe láyé ń bí ló sì lè jẹ́ ẹrú tó já sí pé yóò ṣe ohun tóun fẹ́ fóun ká tó máa sọ Ramadan tó já sí pé min babi awla an yarja al-muslim ila rabbihi subhanahu wa ta'ala bi kathratu du'a wa kathratu atadarru ilayhi subhanahu wa ta'ala ana al-layli wa atrafa an-nahar ká tó máa sọ inú oṣù Ramadan tó já sí pé èyí tí ó fi lóore jù fún mùsùlùmí òun náà ni pé kó sá lọ bá Ọlọ́run kó tọrọ oore fún lọ́dọ̀ Ọlọ́run kó lo àǹfààní wípé Ramadan bá a láyé kò bẹ́ẹ̀ lómi ìláyé inú àwọn tí wọ́n jọ inú rẹ̀ àti àwọn tọ́jọ́ bí ẹ kò bẹ́ẹ̀ lómi ẹlòmí ti lọ tí wọ́n láǹfààní wípé kí tọdún ìtúbà láyé Ọlọ́run abẹ́ tọdún ìtí ń bọ̀ tọdún tí ń bọ̀ náà àwa náà tún ni kí o jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé tó bá wá rí bẹ́ẹ̀ àdúà ó pàtàkì púpọ̀ wípé ká mójútó nínú oṣù yìí ká mójútó àdúà nínú oṣù yìí ká má jẹ́ kí wákàtí kan ìṣẹ́jú kan ọjọ́ kan kó lọ lásán àyàfi ká béèrè khayri dunya wal akhirah oore táyé àti alkiyama lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá. ẹ̀yin ọmọ ìyá nínú Islam àdúà àwọn náà ṣàìmọ̀ yí pé min ajalli ta'at wa a'zami al-ibadat wal qurbat allati yataqarrabu biha al-muslim ila rabbih jalla wa ala. àdúà inú àwọn ìntàfin tẹ̀lé ọlọ́run inú àwọn iṣẹ́ olóore tí èèyàn fi súnmọ́ ọlọ́run ọba inú àwọn ìbádà tó nípọn lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run kàkún púpọ̀ jù tí ó nífẹ̀ẹ́ sí jùlọ òun náà ni àdúà ń bẹ
ẹ̀rí lima yatadammanu min al-i'tirafi bi'azamati al-bari subhanahu wa ta'ala wa quwwatihi inú nǹkan tí àdúrà kó sínú nípa títóbi nínú nǹkan tí àdúrà tó kó sínú nípa wípé ìmọ̀ títóbi fún Ọlọ́run ọba ìmọ̀ títóbi fún Ọlọ́run ọba ìgbà yí pé òun lọ́lọ́run tí máa ń ṣe gbogbo nǹkan fún ẹrú rẹ̀ huwa al-qadiru ala an yatawalla umura ibadihi kullaha òun ni ọba tó jẹ́ sí pé òun la ọba alágbára tí ó lè ṣe gbogbo ohun tí àwọn ẹrú rẹ̀ bá ń fẹ́ fún wọn tí ẹrú bá jẹ́ tí mùsùlùmí bá jẹ́ aládùá ọkàn rẹ̀ ó sì balẹ̀ nítorí pé yóò tún máa lékún ní ìmánì wípé èmi ò kúkú ní kankan tí mo ń sìn tí mo sì ń pè ju Ọlọ́run ọba mi lọ walima fihi min tadalluli abdi wa inkisarihi bayna yadi khaliqihi jalla wa ala àdúà inú àwọn nǹkan tàdúà tó kó sínú ohun àdúà jẹ́ ìjọsìn kan tí máa ń sọ ẹrú di ẹni yẹpẹrẹ níwájú Ọlọ́run ọba rẹ̀ ọba adẹ́dàá ju ìmọ̀ ń sọ di ẹni yẹpẹrẹ níwájú Ọlọ́run ọba rẹ̀ ìmọ̀ wọn ń sọ di ẹni tó tóbi níwájú àwọn ẹ̀dá ẹgbẹ́ bí wọn bá jẹ́ aládùá tó jẹ́ ni tí máa ń bẹ lọ́hùn tí máa ń ṣe pẹ́pẹ́ fúru fún Ọlọ́run ọba àlekè ọlá yóò tóbi lọ́dọ̀ àwọn ẹrú Ọlọ́run yóò tóbi lọ́dọ̀ àwọn ẹrú Ọlọ́run nítorí gbogbo ìgbà iná ni yóò máa jẹ́ nìkan tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí bọ́lọ́run bá sì ti nífẹ̀ẹ́ nìkan yóò sọ fáwọn màláíkà rẹ̀ ní sánmà Ọlọ́run wípé ẹ̀yin màláíkà mi ẹ̀yin ẹrú mi màláíkà mo nífẹ̀ẹ́ ẹrú kan lórí ilẹ̀ ẹ máa bá mi nífẹ̀ẹ́ rẹ̀ àwọn màláíkà wọ́n sì máa nífẹ̀ẹ́ nítọ̀hún àwọn màláíkà náà wá pé àwọn ará ilẹ̀ pé Ọlọ́run lóhun nífẹ̀ẹ́ ẹrú kan lórí ilẹ̀ ẹ máa nífẹ̀ẹ́ rẹ̀ automatically àwọn ẹrú Ọlọ́run lórí ilẹ̀ wọ́n kàn máa nífẹ̀ẹ́ ẹni tọ̀hún ni kí ló fà á nítorí pé ó jẹ́ nìkan tí máa ń ṣe kíni tí máa ń bẹ Ọlọ́run ọba òjíṣẹ́ Ọlọ́run ó sọ fún wa yìí pé àdùnáhu huwal ìbàdà òjíṣẹ́ Ọlọ́run tẹ̀ kàn nípa wípé àdúrà tẹ̀ ń wò yìí ìmá bẹ Ọlọ́run ìmá tọrọ oore lọ́dọ̀ Ọlọ́run gbogbo ohun tẹ́dà bá ń fẹ́ kó máa tọrọ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run òun gangan ni ìjọsìn òun gangan ni kíni òun gangan ni ìjọsìn tó bá wá rí báyìí àdúrà ó láwọn ẹ̀kọ́ tiẹ̀ ó ní àwọn ẹ̀kọ́ tó dìrọ̀ mọ́ ó sì ní àwọn nǹkan tó já sí wípé ó sì ní àwọn òfin tí ó dè mọ́lẹ̀ tí àdúrà ó fi máa jẹ́ àdúrà àwọn ọmọ ènìyàn nípa àdúrà ṣíṣe pé ká pe Ọlọ́run wọ́n wá pín sí ọ̀nà mẹ́ta ìpín kan wọ́n á máa pe Ọlọ́run ọba ìpín kan wọ́n á máa pe nǹkan mí yàtọ̀ sí Ọlọ́run àmọ́ ńgbà tí àdánwò bá dé bá wọn wọ́n darí ọ̀rọ̀ wọn lọ́dọ̀ Ọlọ́run ni wọ́n máa pè nígbà tí Ọlọ́run bá mú wọn kó nínú àdánwò yìí wọ́n á tó fọ́nú fọ́ra wọn á tó gbàgbé àwọn ni Ọlọ́run ọba ń sọ nínú Al-Qur'ani wípé fa idha rakibu fil fulk nígbà tí wọ́n bá wọ ọkọ̀ ojú omi lápèjúwe tí wọ́n bá wà ní agbami tí ọkọ̀ yìí bá dé agbami da'u Allaha mukhlisina lahu ddin níbi ìbẹ̀rù bójó wípé bóyá ọkọ̀ yìí àbófẹ́ dànù sómi tí wọ́n sì mọ̀ yí pé tí ọkọ̀ bá dànù sómi àwọn ìgbésí ayé tàwọn parẹ́ nù ni tí wọ́n bá wà lójú omi ẹ rí wípé ọkàn wọn yóò máa darí lọ́dọ̀ Ọlọ́run kò ní sí nǹkan mí nínú gbáyà wọn ju wípé ibi tá a gbé wà yìí Ọlọ́run nìkan ló lè lani bí nǹkan kan bá ṣẹlẹ̀ ń bí da'u Allaha mukhlisina lahu ddin wọ́n máa pe Ọlọ́run bá ní mẹ́sàn-án mẹ́wàá falamma najjahum ilal barr bọ́lọ́run bá wá là wọ́n idha hum yushrikun tọ́lọ́run bá ti là wọ́n ẹ rí wípé wọ́n sì tún fọ́nú fọ́ra wọ́n tún gbàgbé wọ́n tún máa pe nǹkan míì tó yàtọ̀ sí Ọlọ́run ìtumọ̀ eléyìí ni wípé bí àwọn ìpín kan bẹ tẹ́ máa ń bẹ nínú ìnira tẹ́ ń bẹ nínú ìṣòro ìgbà náà ni wọ́n ń jẹ́ ẹrú Ọlọ́run ìgbà náà ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń jẹ́ ẹrú fún Ọlọ́run wọ́n máa pe Ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá tọ́lọ́run bá ti là wọ́n kó nínú ìṣòro báyìí wọ́n sì tún fọ́nú fọ́ra nínú ni wọ́n ti gbàgbé ẹ̀rí ní anabiwa Muhammad sallallahu alaihi wasallam nínú hadithi Abi Hurairah anabi fi sọ fún wa yìí pé man sarrahu an yastajiba Allahu lahu fi shada'id wal karb falyukthir du'a fi raha
Ànábì ní ẹni tí bá ń fẹ́ kí Ọlọ́run ọba kó gba àdúrà tóun lásìkò ilé kókó, lásìkò ìnira, lásìkò tára bá ní òun, tí ilé kókó bá dé, tádánwò bá dé, ẹni tí bá ń fẹ́ kórí Ọlọ́run lásìkò tádánwò bá dé, falyukthir du'a fi raha, kẹ́ńtọ̀hún kó yà tètè kó jẹ́ ẹnìkan tí ó máa bẹ lọ́hùn nígbà tí ara bá dẹ̀. kì í ṣe ìgbà tá a bá ní bùkátà, tá a bá fẹ́ bíyá, nígbà náà láwa di ẹrú Ọlọ́run tí máa ń ṣàdúà. Eléyìí wà lọ́dọ̀ àwọn oníbídà, àwọn aládàádálẹ̀ nínú ẹ̀sìn. Nígbà tí wọ́n bá fẹ́ bí abùkátà kan, nígbà náà ni wọ́n máa ń mọ̀ wípé, nígbà náà ni wọ́n máa lọ gbé nẹ́kàlí jáde. Wọ́n ní tó bá fẹ́ bí abùkátà, nẹ́kàlí kan bẹ tó bá fẹ́ ṣe kínní. Nígbà náà ni wọ́n dẹrú tí ń kẹ́ al-Qur'an, nígbà náà ni wọ́n dẹrú tí ń fa ismullahi al-azam, nígbà náà ni wọ́n dẹrú tí ń pe Ọlọ́run. Àmọ́ tí ara bá dẹ̀ wọ́n tí wọ́n wà nínú dẹ̀kùn, tí wọ́n ní bùkátà kan, tí wọ́n wà nínú ìdẹ̀ra, ní gbọ́ kí wọ́n ṣe kíni, kí wọ́n ní pẹ́pẹ́ fúru tí wọ́n máa ṣe fún Ọlọ́run, àbí kí wọ́n ní àsìkò tí wọ́n máa fi jókòó, àbí tí nígbà tí wọ́n parí ìrun kí wọ́n pẹ́ ní jókòó lórí adh-dhikri wa ad-du'a wa al-luju' ila Allah subhanahu wa ta'ala. Eléyìí ó jẹ́ ìṣesí kan tó yá sí pé kì í ṣe ìṣesí mùsùlùmí gidi. Ìpín kan nìyẹn. Àwọn ìpín kan ń bẹ nígbà tí arábá tẹ̀ dẹ̀ wọ́n, àwọn náà àwọn ìpín kan ń bẹ tọ́lọ́run bá kẹ́ wọn nínú ìkẹ́, tọ́lọ́run bá fún wọn ní ohun tí wọ́n ń wá, tí wọ́n ń bẹ nínú ìkẹ́, wọn à ní dúpẹ́ fún Ọlọ́run ọba. Taghaw wastakbaru, wọ́n gbẹ́rù gbọ́n rí tí wọ́n máa ṣe gírímọ́ká pẹ̀lú tọ́lọ́run ṣe fún wọn yìí. Àwọn ni Ọlọ́run bá wí pé innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń ṣe gírímọ́ká tí wọ́n ń ṣe ìgbéraga sẹ́mi Ọlọ́run wí pé ẹ wo kí ni mo ń wá, àdúrà bó wò ní kí mo tún ń wá, àdúrà pé àwọn sì ní ẹ máa ṣàdúrà, àdúrà kí ni mo ń wá tọ́lọ́run ò ti ṣe. Owó ló wà yìí, àlàáfíà ń bẹ, kò sí wàhálà, ọmọ ìrìdàmú ọmọ, kò sí wàhálà kan, dúkìá ń bẹ, ẹ̀rí àdúrà bó tún ní kí ni mo fẹ́ tún tọrọ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ò ti ṣe. Ọlọ́run ní àwọn èèyàn tó bá àwọn kan ń bẹ lórí ìṣe sí yìí bẹ́ẹ̀, gbogbo ẹni tí bá ti ń bẹ lórí ìṣe sí yìí bẹ́ẹ̀ nínú mùsùlùmí tó gbèsè ayé bẹ́ẹ̀, Ọlọ́run ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó bá di gbangba kìyàmà wọ́n jìyà ìgbéraga wọn. Bẹ́ẹ̀ bá sì ṣe ìgbéraga kò síbi tó fẹ́ parí ọ̀rọ̀ rẹ̀ sí tó ju inú náà lọ, yóò wọná léèyàn yẹpẹrẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kí Ọlọ́run kó wà pẹ̀lú wa. àti dé àtúnbọ̀ wá a tẹ̀síwájú láàrin ìṣẹ́jú yẹpẹrẹ. wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. à ń bọ̀ wá. warahmatullahi wabarakatuh. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ahlillah wa ba'd. ọpẹ́ ni fún ọba adẹ́dà subhanahu wa ta'ala, alaykum kí a ti gẹ̀fà ní Muhammad sallallahu alayhi wa sallam fún àwọn ará alẹ́ àti àwọn sahaba. ìkẹ́ Ọlọ́run orí ajẹ́jẹ́ tọ́lọ́run kó máa bá gbogbo ẹ̀yin ọmọ ìyá wa yúnẹ́sì alápọ̀nlé jùlọ. gẹ́gẹ́ bí àlàyé tí a ń bá bọ̀, Ọlọ́run ṣàlàyé fún wa wípé òun lọ́ba tá a máa ń pè, òun lọ́ba tá a sì máa ń darí àlámọ̀rí lọ́sọ́dọ̀ rẹ̀. àwọn onímọ̀ wọ́n ń ṣàlàyé ìpín tí àwọn ọmọ ènìyàn pín sí. ìpín kan bẹ nígbà tí wọ́n bá bẹ nínú ilé koko ní wọ́n máa ń pè Ọlọ́run. ìpín kejì nígbà táwọn bá wà nínú ìdẹ̀ra, àwọn ò tiẹ̀ wá ní rántí wípé gbogbo inú ìdẹ̀ra táwọn ń bẹ ní ìdẹ̀ra owó ni o, àlàáfíà ni o, dúkìá ni o, arzikì ni o, Ọlọ́run ló ṣe. ìgbéraga yóò wá pọ̀. Ọlọ́run ní gbogbo àti ìpín kení àti ìpín kejì
kò sí nǹkan tí máa ń gbẹ̀yìn tó ju àbùkù àti àbámọ̀ lọ. ìpín kẹta òun náà ni àwọn olùgbàgbọ́ òdodo alladhina arafu qadara rabbihim subhanahu wa ta'ala wa ayqanu annahu la sa'adata wala falaha fi dunya wal akhirah illa minhu jalla wa ala. ìpín kẹta òun náà ni àwọn olùgbàgbọ́ òdodo àwọn tó já sí wípé wọ́n mọ títóbi fún ọba wọn, wọ́n mọ̀ wípé kò sí èrìǹjẹ kan, kò sí oríire kan láyé àti lálkìyàmà àyàfi láti ọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ọlá. àwọn eléyìí wọn a máa wà pẹ̀lú ọlọ́run ọba wọn ní gbogbo ìgbà. àwọn ọlọ́run ròyìn wípé innahum kanu yusari'una fil khairat wa yad'unana raghaban wa rahaba wa kanu lana khashi'in. ọlọ́run ní tẹ́ bá fẹ́ dá wọn mọ̀ ẹ máa dá wọn mọ̀ lórí wípé kanu yusari'una fil khairat, wọn à ní gbọ́rọ̀ iṣẹ́ rẹ̀ kan àfi kẹ́ bá wọn bẹ̀ pé ọlọ́mọjẹ wọn ń kọ́ mọ́sálásí àfi kí n fowó dá àfi kí mi náà nípìn bẹ̀ bó tẹ̀ jẹ́ àpò márùn àfi kí mi náà fi sí. wọ́n ń kọ́ mọ́sálásí bẹ̀ wọ́n ṣiṣẹ́ ọmọ ọlọ́run níbì kan àmì olówó lọ àmọ́ mọ́lẹ́ láfíà ọ̀ràn yẹn ni kí n kópa, nítorí kí wọ́n mọ̀ yìí pé gbogbo àwọn musahamati yìí, gbogbo àwọn táwọn fi ń dá sí yìí lówó ni o, ní dúkìá ni o, lálàáfíà ni o, bí masaba ti dùn àwọn fi ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ni, àwọn fi ṣe kí ni àwọn fi ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run, nítorí pé inna Allaha la yudi'u ajra al-muhsinin. ọlọ́run ọba wà lékè ọlá ó ti ṣàdéhùn pé lan yudi'a ajra man ahsana amala, ó ti ní wọn ò ní ra ẹ̀san kan walau kana mithqala dharratin min khairin, bó tilẹ̀ òkú kéré tó bí ọmọ náà gún òun ò ní ra ẹ̀san iṣẹ́ olóore kan láre àfi kó wọn sẹ̀san fẹ́ni tó bá ṣe. idan ẹ máa bá wọn ní gbogbo wa yusari'una fil khairat, wọn à ní gbọ́rọ̀ iṣẹ́ olóore kan bì kan, gbogbo ohun tó jẹ mọ́ dáadáa èyí tá à ń fowó ṣe, tá à ń fi dúkìá ṣe, tá à ń fowó fi ṣe, tá à ń fi ìmọ̀ ṣe, tá à ń fa làáfíà fi ṣe, àyàfi kí wọ́n ṣe kí ni àfi kí wọ́n kópa mẹ́. wọ́n á fi mọ lórí eléyìí nìkan. ẹ máa bá wọn ní gbogbo wa wayad'unana, ọlọ́run ní wayad'unana raghaban wa rahaba, ẹ sì máa rí wọn lẹ́ni tí wọ́n máa ń wà pẹ̀lú àwa ọlọ́run ní gbogbo ìgbà. wọ́n máa ń pè wá, wọ́n á ṣe qiyamul layl, wọ́n kí al-Qur'an lọ́sàn, wọ́n á bẹ lọ́hun, wọ́n á ṣàdúà, wọ́n á tọrọ tó máa ń fẹ́ orí táyítà al-qiyama. rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. wọ́n máa pe ọlọ́run ọba wa o, ọlọ́run ara wa yìí o lágbára àti ìwọ náà, ọlọ́run má jà wọ náà, má ṣe wá lọ́mọ náà, má jẹ́ kárí ilé ayé wa lò pẹ̀lú ìmánì àti iṣẹ́ olóore o, tabadal kìyàmà ṣe wá lórí ire tí ó wọ àlùjánnà o pẹ̀lú àwọn anábì ọlọ́run. wọ́n á máa bẹ lọ́hùn ní gbogbo ìgbà, wọ́n á wá ní tọrọ nǹkan kan lọ́dọ̀ nǹkan kan àyàfi ọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ọlá. wọ́n á máa ṣojú kòkòrò rẹ̀ táyé kìyàmà lọ́dọ̀ àwọn ọlọ́run. wọ́n á máa pè wá wa rahaba, wọ́n á sì máa pè wá pẹ̀lú ìbẹ̀rù ìpè tó ọlọ́run má ṣe wá lẹ́ni ìyà o. wa kanu lana khashi'in, olùbẹ̀rù àwa ọlọ́run ni wọ́n, olùpáyà àwa ọlọ́run ni wọ́n. àwọn ìròyìn tẹ́ fi dá wọn mọ̀ nìyẹn, àwọn ẹrú ọlọ́run tí máa ń pe ọlọ́run ní gbogbogbà. ìpín kẹta ni ọlọ́run kò fi wá sínú wọn. nítorí bẹ́ẹ̀ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú Islam, ọ̀ranyàn ni kó máa pe ọlọ́run, ọ̀ranyàn ni kó ṣe kíni, kó jẹ́ ẹrú kan tí bá ń ṣàdúà. la falaha wala sa'adata fi muslimin ahmala du'a, kò sí oore kan lára mùsùlùmí tí kìí bá bẹ lọ́hun, kìí bá máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́hun, tí kò bá nípìn kan qistan mina du'a, kò nípìn kan nínú ayé ẹ̀ tí fi ń ṣe kíni, tí fi máa ń bẹ lọ́hun, kò sí oore kan fún ẹni tọ̀hún. kódà àyìnbá máa bẹ lọ́hun gan ìmọ̀ ń jẹ́ yuksi alqulub, inú àwọn àdánwò tí máa ń bí òun náà ni pé máa ń jẹ́ kọ́kàn le, kìí jẹ́ kọ́kàn mùsùlùmí kó rọ̀, nítorí mùsùlùmí tí máa ń bẹ lọ́hun yóò ní ọkàn tọ́rọ̀, torí pé kéèyàn jẹ́ nìkan tí máa ń bẹ lọ́hun ní gbogbo wa kó máa pe ọlọ́hun, ìmọ̀ ń jẹ́ kọ́kàn èèyàn rọ̀, ọkàn tí ń darí lọ́dọ̀ ọlọ́hun tí kò darí lọ́dọ̀ nǹkan mí yàtọ̀ sí ọlọ́hun, ọkàn náà rọ̀ fún gbogbo oore, fún gbogbo dáadáa, yóò sì máa ṣe kíni, yóò sì máa ní yóò máa ní hazu, yóò máa ní èrè, yóò máa ní ìpín nínú
èrè tayé àti ti gbangba alkiyama. Nítorí bẹ́ẹ̀ kí a jẹ́ nìkan tí ó máa ṣe kíni tí yóò máa bẹ Ọlọ́run ní gbogbo ìgbà. Àdúà orí wa ń bẹ o, gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad ṣe sọ fún wa yìí pé laysa shay'un akrama ala Allahi min ad-du'a. Ànábì ní kò sí kankan kò fẹ́ sí tọ́lọ́run pọ́nlé jù tó ju kó rí ẹrú rẹ̀ tí ó tẹ́wọ́ rẹ̀ méjèèjì tí ń pè pé ya Rabb ya Rabb, Ọlọ́run ọba mi ò kẹ́mi ṣàánú mi, tọrọ fún mi lówó, fún mi lọ́mọ, fún mi ní dúkìá. Ọlọ́run ní Ànábì ní kò fẹ́ sí in tó fi ńlá pẹ̀lú jù lọ́dọ̀ Ọlọ́run ọba tó ju kó rí ẹrú rẹ̀ kó tẹ́wọ́ rẹ̀ méjèèjì yí pé ya Rabb, Ọlọ́run ọba mò ń bẹ̀ ẹ́. Ẹ̀rí eléyìí ni bí àdúrà ṣe tó ní umuman lápapọ̀, yàtọ̀ sínú Ramadan ni o àbí kìí ṣe nínú Ramadan. Nínú Ramadan ó wá kápá oríṣi Ọlọ́run wá jẹ́ kó yíwa pé ṣáà Ramadan, oṣù Ramadan yẹn oṣù kan tó yá sí pé kìkì dá opportunity kan ni, profile ló jẹ́ fún gbogbo mùsùlùmí pé kó Ọlọ́run nífà kó jèrè tayé tàkìyàmà nínú Ramadan, má wà fi ráre. Nítorí pé Ọlọ́run a máa bínú tí kò bá rí ẹrú rẹ̀ tí bá ń béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀. Ẹ̀rí àwọn àfáà onílàkàyè kan wọ́n sọ pé la tas'alanna bunayya Adam hajatan, ìrẹ́ ọmọ ìyá mi má béèrè bùkátà kan lọ́dọ̀ ọmọ Ànábì Adam o, wasalli alladhi abwabuhu la tuhjab. tó bá fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ bá fẹ́ béèrè bó tilẹ̀ kó kéré tó ní bùkátà má béèrè lọ́dọ̀ ọmọ Ànábì Adam o. La tas'alanna bunayya Adam hajatan, ọmọ Ànábì Adam má béèrè nǹkan, má béèrè bùkátà kan lọ́dọ̀ rẹ̀ o. wasalli alladhi abwabuhu la tuhjab, tó bá fẹ́ béèrè bùkátà kan bó tilẹ̀ kó kéré tó isali alladhi abwabuhu la tuhjab, béèrè lọ́dọ̀ ẹni tí àwọn ilẹ̀kùn ìkẹ́ rẹ̀, àwọn ilẹ̀kùn àánú rẹ̀ kìí tì nígbà kan. Allahu yaghdabu in tarakta su'alahu, Ọlọ́run a máa bínú tó o bá fi kó o máa béèrè lọ́dọ̀ rẹ̀ tó bá fi ilẹ̀, tí wọ́n bá kágara níbi àti máa bẹ lọ́hùn, Ọlọ́run a máa bínú. wa bunayya Adam hina yus'alu yaghdabu, ọmọ Ànábì Ádámà ní máa ń bínú nígbà tó o bá ń béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀. tó bá ń béèrè nǹkan lọ́dọ̀ ọmọ Ànábì Ádámà nísìn òní o lọ ọ̀la o lọ, tó bá níjọ́ kẹta ó rí wípé yóò bẹ̀ sí ká rẹ̀ èèyàn ní yóò bẹ̀ sí ká gara pé ṣóhun nìkan wá ní kí ló dé tó ẹ̀wọ̀n tí wọ́n ṣe kí ló dé òun náà ní bùkátà tóun, oríṣiríṣi ó máa ṣẹlẹ̀ nínú ọkàn àti ní ẹnu. Nítorí bẹ́ẹ̀ Ọlọ́run ní inú Ọlọ́run máa ń dùn tí ó bá rí ẹrú rẹ̀ tí bá ń dà á láàmú ní gbogbo ìgbà. Ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ sí kéèyàn máa dà á láàmú. ọmọ Ànábì Ádámù ló kórìíra kẹ́ ọmọ làkejì máa dà á láàmú. Ẹ̀rí kíní náà kọ̀ǹtrẹ́ ni ní nọ́dọ̀ ẹrú àti ọba adẹ́dà. ọmọ Ànábì Ádámù nínú ìjọlẹ̀ wa bó tilẹ̀ kó jẹ́ mílíọ̀dẹ́ tó àìfẹ́ntọ́lọ́n bá kẹ́ tó bá ń lọ bẹ́ẹ̀ nǹkan lọ́dọ̀ ẹ̀ yóò mọ̀ síbẹ̀ tó ní lọ́wọ́ ni. Ẹ̀rí nítorí kò fẹ́ fún ẹ. àmọ́ Ọlọ́run ọba wàlíkẹ́ ọlá tọ́lọ́run ọba rí àwọn ẹrú rẹ̀ lẹ́nu lẹ̀kùn rẹ̀ kí wọ́n máa kan lẹ̀kùn kẹ́rẹ̀ ní gbogbo ìgbà pé ṣe fún wa Ọlọ́run, ṣe fún wa Ọlọ́run, Ọlọ́run a máa ṣe kíni, Ọlọ́run a máa bínú. tí ń túmọ̀ yìí pé lára àwọn ọ̀nà tí èèyàn tó fi máa ń rí ìbínú Ọlọ́run kí èèyàn máa bẹ Ọlọ́run wà nínú ẹ̀. lára àwọn ọ̀nà tí èèyàn tó fi ń rí ìyọ́nú Ọlọ́run kí èèyàn máa bẹ Ọlọ́run ó ṣe kíni, ó wà nínú rẹ̀. nítorí bẹ́ẹ̀ ọmọ ìyá nínú Islam, àdúà ṣíṣe ìjọsìn ni o, àdúà ṣíṣe ìjọsìn ni. Naam, kí wá ní àwọn ẹ̀kọ́ tó dìrọ̀ mọ́ àdúà ṣíṣe? àkọ́kọ́ ni wípé kó antadun Allaha khalisan liwajhi subhanahu wa ta'ala. tó bá fẹ́ pé Ọlọ́run ọba kó máa pé Ọlọ́run lẹ́ni tí ń ṣàfọ̀mọ́ ìjọsìn, lẹ́ni tí ń ṣàfọ̀mọ́ ìpípé Ọlọ́run yìí, lẹ́ni tí ń ṣàfọ̀mọ́ rẹ̀ fọlọ́run, yẹni wípé má pé nǹkan mi yàtọ̀ sí Ọlọ́run ọba. àwọn àdúà tí Ànábì wa tí àwọn tá fi ń bẹ lọ́hùn, àwọn orúkọ Ọlọ́run tá fi ń bẹ lọ́hùn, àwọn àdúà lóṣìṣì tí a fi ń bẹ lọ́hùn, òjíṣẹ́ Ọlọ́run júwe gbogbo rẹ̀ fún wa. Ànábì wa Muhammad ó júwe gbogbo rẹ̀ fún wa. ya hayyu ya qayyum birahmatika astaghith
aslih li sha'ani kullahu wala taklini ila nafsi tarfata aynin inú ọ̀kan nìyẹn inú àwọn àdúà nínú tá níbi tó ń bá wa sọ Ànábì ní alizzu biyadal jalali wal ikram Ànábì ní ẹdúnímá gbólóhùn orúkọ Ọlọ́run méjì tí mo fẹ́ sọ fún yín òun náà ni yadal jalali wal ikram yadal jalali wal ikram orúkọ Ọlọ́run ni ẹ̀rí la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin àdúà Ànábì Yunus ni tí Ọlọ́run fi làákò nínú ìṣòro àti wàhálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ súnmọ́ àwọn àfà tíra kan bẹ tán pè ní Hisnul Muslim Citadel tíra yìí mùsùlùmí ò gbọ́dọ̀ máa ní lẹ́yìn ìgbà tó bá ní Al-Qur'an ò gbọ́dọ̀ máa ní Citadel nílé ọmọ ìyá nínú ẹ̀sìn ò gbọ́dọ̀ máa ní Citadel Hisnul Muslim tíra alùbáríkà púpọ̀ ni agboolé tá bá dé ọ̀dọ́ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tí kò bá ní Hisnul Muslim nílé tí kò bá ní kò ní kankan kí ló ní lẹ́yìn ìgbà tá bá rí Al-Qur'an lọ́dọ̀ rẹ̀ tí ohun ti tìláwà ní gbogbo gbà Hisnul Muslim ló gbọ́dọ̀ jẹ́ tíra tó gbọ́dọ̀ wà lọ́dọ̀ ẹ tí ó máa bá ẹ gbé ní gbogbo gbà wallahi nítorí pé kò sí nǹkan kan tí òjíṣẹ́ kò sí alámọ̀rí kan tí ń bẹ nínú àwọn alámọ̀rí tọ́mọ ènìyàn máa ń kojú tí mùsùlùmí máa ń kojú nínú ayé tánàbí ò tí sọ wípé tó bá dà báyìí rí wí báyìí tó bá dà báyìí máa wí báyìí nínú Hisnul Muslim àkọ́kọ́ inú àǹfààní tó kún kẹ́kẹ́ tó wà nínú tíra tá ń pè ní Hisnul Muslim yìí òun náà ni pé adhkar sabah wal masa ó pé sínú ẹ̀ àwọn àzíkìrí Allahu Akbar àwọn gbólóhùn tí tó kún kẹ́kẹ́ fún ìṣọ́ ìdáàbòbò ìkẹ́ àánú èyí tá máa ń wí láàárọ̀ àti tàṣálẹ́ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ àtàwọn tá fi ń ṣàfọ̀mọ́ fún Ọlọ́run gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ tó sì pé ba'da salatil fajr lẹ́yìn ìgbà tó bá kírun àsùbá tán àwọn ohun tó yẹ kó wí lẹ́yìn azkar ti tìrun akbar salat àwọn nǹkan tó yẹ tó jẹ́ azkar sọ́bà tó yẹ kó wí lónìí rànran tó sì pé tí wọn náà bá ti ń wí ọmọ abẹ lábẹ́ ààbò tọ́lọ́wọ́n ọba ọmọ oríire tíjọ́ yẹn ó ti jẹ́ tiẹ̀ ó ti ṣẹ́ǹsì ti jẹ́ tiẹ̀ níjọ́ náà ó lo ìgbésí ayé ìjọ́ yẹn pẹ̀lú dáadáa tó bá di ìrọ̀lẹ́ àwọn nǹkan tá a máa ń wí ó ti wà ń bẹ̀ ẹ̀rí ó jẹ́ tírà kan tí gbogbo àwa mùsùlùmí tá gbọ́dọ̀ ní inú àwọn nǹkan tí a tún ṣe kíni tá a tún fi súnmọ́ tí ó jẹ́ inú àwọn ẹ̀kọ́ tí ó ṣe kíni tó dìrọ̀ mọ́ àdúà ṣíṣe òun náà ni kó jẹ́ ẹnìkan tí ń jìnà sí haram kó jẹ́ ẹnìkan tí ń jìnà sí haram nínú jíjẹ nínú mímu nínú wíwọ̀ àti gbogbo nǹkan tọ́lọ́run jìnà sí gbogbo ẹni tó bá ti ń jìnà sí ẹ̀ṣẹ̀ yóò máa rórí Ọlọ́run gbogbo ẹni tó bá ti ń wẹ̀ nínú ẹ̀ṣẹ̀ àbí kò ní ìjánu kó níbi ẹ̀ṣẹ̀ bó tilẹ̀ kó kéré ma ẹ̀ńtọ́ wọn ò ní rí orí Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ̀ńtọ́ wọn ò ní rí orí Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí thumma dhakara rajul nínú hadithi kan nínú Nawawi Ànábì nígbà tí mi ń ṣàlàyé gbogbo nǹkan tó jẹ mọ́ innal halala bayyinun wa innal harama bayyinun wa baynahuma umurun mushtabihatun la ya'lamuhunna kathirun minan nas bẹ́ẹ̀ nígbà tí mi ń ṣàlàyé pé àwọn èèwọ̀ ó ti fojú hàn àwọn tó jẹ́ ẹ̀tọ́ ti fojú hàn Ànábì wa ní thumma dhakara rajul Ànábì wa dárúkọ ẹnìkan wá fẹ́ nìkan fi ṣàpèjúwe wípé ó wá dárúkọ ẹnìkan ó wá ní lápèjúwe nísìn ar-rajul ẹnìkan tó jẹ́ sí pé yutilu safar ó wà nínú ìrìnàjò tó sì ní ìrìnàjò tó gùn gan yamuddu yadahu ila sama tó wá tẹ ọwọ́ rẹ̀ sókè tí fi ń bẹ Ọlọ́run tí sọ pé ya Rabb tí ń pè Ọlọ́run pé ya Rabb irhamni ya Rahman irhamni ya Latif ultufni ya Razzaq urzuqni Ọlọ́run fún mi lázìkí fún mi kẹ́mi ṣàmójúkò fún mi tí ń pè Ọlọ́run ní mísẹ́mẹ́wàá wa malbasuhu haram wa mat'amuhu haram wa mashrabuhu haram wa malbasuhu haram wa ghudhiya bil haram fa anna yustajabu lahu Ànábì ní bí ṣe ń pè Ọlọ́run tó yìí tó sì ń bẹ ní àjò àmọ́ tó ti bẹ́ẹ̀ náà jíjẹ múmu ẹ̀ inú haram ni aṣọ wíwọ̀ rẹ̀ inú èèwọ̀ ni gbogbo nǹkan tí owó tó kó sápò tí wọ́n fún owó èèwọ̀ ni ìtí ń jẹ sínú tí ń mu tó wọ̀ tí fi ń lọ tí fi ń bọ̀ kìkìdá èèwọ̀ ni bẹ́ẹ̀ Ànábì ní bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan ó ti ń bẹ ní gbàgede gbígbàdúà nítorí pé nínú gbàgede gbígbàdúà inú àwọn
sábàbí gbígbàdúà ó ti wà nínú ẹ̀ ó ti kójọ inú sábàbí gbígbàdúà òun náà ni kí ẹ máa bẹ nínú àjò nítorí pé ẹni tí ń bẹ nínú àjò ànábì ní du'a musafir ẹni tí ń bẹ nínú àjò kò sí nǹkan kan ìdádúró kan kò sí ìdádúró kan lọ́dọ̀ Ọlọ́run fún àdúrà ẹni tí wọ́n bẹ nínú àjò bí wọ́n bá bẹ nínú àjò tí wọ́n bẹ Ọlọ́run lóhun ó gbọ́ ẹ̀rí inú àwọn nǹkan tó yẹ sí pé Ọlọ́run àwọn ẹ̀kọ́ tó dìrọ̀ mọ́ kéèyàn tètè gbígbàdúrà òun náà ni kéèyàn tẹ́wọ́ rẹ̀ síwájú Ọlọ́run ọba ẹni tí èèyàn fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ èèyàn tẹ́wọ́ síwájú ẹ̀ ni ẹ̀rí Ọlọ́run nífẹ̀ẹ́ sí kéèyàn tẹ́wọ́ rẹ̀ kó wá dojúkọ kó máa wá pè é pẹ̀lú àwọn orúkọ tí ń jẹ́ àwọn orúkọ tọ́lọ́run jẹ́ ní fi ń pè Ọlọ́run inú àwọn orúkọ tọ́lọ́run jẹ́ ní Rabb Ọlọ́run nífẹ̀ẹ́ sí kéèyàn sọ pé Rabbi Ọlọ́run ọba mi wò Ilahi ìyá Ọlọ́run ọba mi tí mo ń jọ́sìn fún tí ń jọ́sìn fún nǹkan mi àyàfi òun àyàfi rẹ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ló wà lọ́dọ̀ ẹ̀ tóun ti bẹ́ẹ̀ náà Ànábì ní gbígbà àdúrà ó jìnà sí kí ló fà á èèwọ̀ ní jẹ èèwọ̀ ní mu tí ń túmọ̀ yìí pé bó tilẹ̀ ò kí gbogbo àwọn sábàbí tá a lè fi rí gbígbà àdúrà ó ti wà nídúró tó bí yàn bá tún bí haram bá ń bẹ tí yàn jẹ nínú haram tí ń jẹ nínú tí ń wọ̀ nínú haram ẹ̀ ń tọ̀ wọn ò ní rí gbígbà àdúrà bó tilẹ̀ kó máa pẹ́ Ọlọ́run tó Ọlọ́run lóhun ò ní gbọ́ ẹ̀rí ìdí eléyìí kí a ṣe kí ni ká mọ̀ wípé oṣù kan ni ká profite ẹ̀ ká máa bẹ Ọlọ́run nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí nísì à ń bẹ nínú ààwẹ̀ Ànábì sì jẹ́ kó yé wa yí pé inú àwọn àdúrà tọ́lọ́run kì í dá padà òun náà ni du'a as-sa'im Ànábì salasa la turad salasa da'awat la turad Ànábì ní àwọn àdúrà èèyàn mẹ́ta kan bẹ tọ́lọ́run ò ní dá padà láyé kò sí ohun tí wọ́n tọrọ tó wọn Ọlọ́run ò ní ṣe fún wọn inú ẹ̀ òun náà ni du'a as-sa'im òun náà ni àdúrà aláwẹ̀ ẹ̀rí òun náà ni àdúrà kìtani òun náà ni àdúrà aláwẹ̀ ìdẹ́n wọn náà wò òun bẹ àdúrà aláwẹ̀ ni ẹ̀rẹ́gbà àwẹ̀ tàtà tẹ́lẹ̀ náà rí tó bá sá ti jáwẹ̀ kátó máa sọ àwẹ̀ oṣù Ramadan tó jẹ́ sí pé rúkínú min arkan Islam kátó máa tó jẹ́ sí pé ọ̀kan nínú àwọn òpó tó dìrọ̀ mọ́ ọ̀kan nínú àwọn òpó tó gbé Islam ró ni. jàmáà àǹfààní ń bẹ fún wa ìsìn lọ náà nìyẹn o ká profite o tó o bá ti máa bẹ lọ́hùn tó kẹjá sí pé o kàn ń jí òun gbàwẹ̀ nìkan ni tó ń ṣinú nìkan ya profite lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe yìí tó bá ti gbọ́ tó bá ti lọ́dọ̀ rẹ profite kó máa bẹ Ọlọ́run ọba kó máa tọrọ orí lọ́dọ̀ Ọlọ́run ìyẹn máa ń béèrè ni kí Ọlọ́run tó fún yàn bó o bá béèrè Ọlọ́run ò ní fún ẹ bí èyí tọ́lọ́run bá fún ẹ tó o bá béèrè àánú lórí gbà lọ́dọ̀ Ọlọ́run náà àwọn àánú Ọlọ́run ni kò sí wọ́pọ̀ èèyàn máa ń bẹ Ọlọ́run ni ẹ pè mí ẹ bí mi kí n fún yín ẹ ṣe kí ni ẹ bí mi màá fún yín ẹ rí nítorí bẹ́ẹ̀ ká profite àsìkò yìí ká mọ̀ yìí pé àsìkò gbígbàdúrà ni o gbogbo nǹkan tó lè kọ́ di gbígbàdúrà ká ṣe kí ni ká jìnà sí gbogbo nǹkan tó lè ṣe kí ni tó lè kọ́ di gbígbàdúrà àwọn nǹkan tí àwọn orúkọ Ọlọ́run ta fi ń pe Ọlọ́run gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe fún wa lẹ́ẹ̀kan àti ṣàlàyé mélòó kan fún wa níbẹ̀ ẹ̀rí inú àwọn nǹkan tó tún lè kọ́ di kí Ọlọ́run má gbàdúrà òun náà ni kéèyàn jẹ́ ẹnìkan tí kì í sokùn ẹbí Ànábì la yazalu yustajabu lil abdi malam yad'a bi ithmin malam yad'u bi ithmin aw qati'atu rahim Ànábì ní Ọlọ́run ò ní yẹ kò nígbò tí ó máa gbàdúrà ẹrú kan ẹrú òní ẹrú tó jẹ́ sí pé ó jìnà sí ẹ̀ṣẹ̀ ẹrú tó jẹ́ sí pé ó jìnà sí ẹ̀ṣẹ̀ ìsìn sokùn ẹbí pọ̀ ẹ̀rí ìsokùn ẹbí pọ̀ èyí máa ń béèrè àwọn ẹbí rẹ̀ ìsìn ṣe dáadáa sí wọn kí a mọ̀ wípé àdúrà ó ní òfin àwọn òfin ẹ̀ náà òun láti kà fún wa ni inú àwọn nǹkan tí ó jẹ́ ẹ̀kọ́ tó dìrọ̀ mọ́ àdúrà òun náà ni pé tá a bá ń bẹ lọ́hùn tá a bá wà níwájú Ọlọ́hun tá a bá ń bẹ lọ́hùn ká jẹ́ kí ọkàn wa kó wà ní ibẹ̀ ká máa pe Ọlọ́hun hadral qalb ká jẹ́ kọ́kàn wa kó wà ní ibẹ̀ Ànábì ní Ọlọ́hun ò ní gba àdúrà ẹnìkan tó yẹ sí pé sahibu qalbin ghafilin lahin ẹni tó yẹ sí pé ó fọnú fọ́ra
ó fọ́nú fọ́ra níbi àdúà ọkàn tí ń ṣeré Ànábì ní Ọlọ́run ò ní gba àdúà ọkàn tó já sí pé ìmọ̀ ń ṣeré yóò lóhun ń bẹ lọ́wọ́ yóò lóhun wà níwájú Ọlọ́run ọkàn rẹ̀ ò sì sí ń bẹ̀ yóò mọ wọ̀ bó ṣe mọ wọ̀ tún ló tún máa wò sí ẹ̀rí ìyẹn gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tí ó tàn sára Ọlọ́run nígbà tí ibà ń ṣe kíni ibà ń pe Ọlọ́run ọba àlekè ọlá abẹ́lọ́run nínú àánú rẹ̀ kọ́lọ́run kó ṣe wá ní ẹrú gbígbà àdúà ẹ̀rí ìbáàdà ni àdúà ṣíṣe jẹ́ ẹ̀rí ìbáàdà ni àdúà ṣíṣe jẹ́ kápọ̀ ní alukur'ani kíkà nínú oṣù yìí tọ́wọ́ wá parí tó bá ti ka alukur'ani tó fẹ́ kà tán tí ó bá kà tán ó kà tán lóru ni o ó kà tán lọ́sàn-án ni o tẹ́wọ́ kó tọrọ orí tayé tàlkìyàmà lẹ́yìn ìgbà tí ó bá ka alukur'ani eléyìí náà ó ṣe pàtàkì nítorí pé alukur'ani fún rẹ̀ àdúà ni òun náà jẹ́ fúnra rẹ̀ tí ó kún kẹ́kẹ́ fún àdúà ẹ̀rí inú àwọn nǹkan tí ó tún ní ṣe pẹ̀lú àwọn ẹ̀kọ́ inú àwọn àdábù dùnà òun náà làwọn àsìkò gbígbàdúà òun náà ni àwọn àsìkò gbígbàdúà torí pé àwọn àwòkọ́ọ̀tù kan bẹ wọ́n pè wọ́n ní àwòkọ́ọ̀tù ìsìjàbà òṣìṣẹ́ Ọlọ́run júwe fún wa àkọ́kọ́ òru kan gbọ́dọ̀ kọjá fún ẹ lásìkò yìí kí ọmọ máa ṣe sọ̀látù fi layl ẹ̀rí kó máa ṣe sọ̀látù fi layl ẹ̀rí inú àwọn àsìkò tó níye lórí tí Ọlọ́run máa ń gba àdúà tó ṣe Ọlọ́run júwe fún wa òun náà ni sulusul akhiri minal layl ìpín kan nínú àwọn ìpín mẹ́ta ti kẹ́yìn ìyẹn ni pé òru ìkẹyìn inú àwọn tá bá pín òru sí mẹ́ta ti kẹ́yìn yẹn Ànábì ní àsìkò kan ní madonnatu al-istijaba ni àsìkò tọ́lọ́run máa ń gba àdúà ni inú àsìkò tọ́lọ́run máa ń gba àdúà òun náà ní sàárì tó bá ń jẹ sàárì àsìkò gbígbà àdúà ni inú àwọn àsìkò tí Ọlọ́run máa ń gba àdúà òun náà ní inda al-iftar tí mùsùlùmí tó bá ń ṣínú nírọ̀lẹ́ àsìkò gbígbà àdúà ni inú àwọn àsìkò tí Ọlọ́run máa ń gba àdúà òun náà ní akhiru sa'a fi yawm al-jumu'ah wákàtí kẹyìn níjọ́ jímọ̀ àwọn onímọ̀ wọ́n sọ pé lẹ́yìn asiri ni àsìkò gbígbàdúrà ni inú àsìkò tí Ọlọ́run tó máa ń gbàdúrà àwọn àsìkò gbígbàdúrà inda nuzulul ghaith nígbà tí òjò bá ń rọ̀ tó bá rọ̀ àrọ̀dá àsìkò gbígbàdúrà ni ó ti yé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó yẹ kí o mójútó gbogbo àwọn eléyìí ó yẹ kí o mójútó kí o máa profite ẹ̀ kó má jẹ́ kí o lọ lásán inú àwọn àsìkò gbígbàdúrà òun náà ni má bayna al-adhan wal iqama nígbà tí àpènú bá pèrún tán ká tó gbé kámọ̀ àsìkò gbígbàdúrà ni àsìkò gbígbàdúrà ni abẹ́lọ́hùn nínú àánú ẹ̀ kọ́lọ́hùn kó ṣe wá ní ẹrú tí ń pẹ́ lọ́hùn tọ́lọ́hùn ń jẹ́ abẹ́lọ́hùn nínú àánú ẹ̀ kọ́lọ́hùn kó ṣe wá ní ẹrú òdodo ẹrú títọ́ ẹrú tọ́lọ́hùn nífẹ̀ẹ́ sí nítorí pé béèyàn bá ti ń pẹ́ ọlọ́hùn ẹ̀ńtọ̀hún yóò rí ìyọ́nú ọlọ́hùn yóò rí ìrọ̀nù ọlọ́hùn gbà yóò sì rí oore tayé àti ti alkiyama oṣù tí a ń bẹ nínú èyí abẹ́lọ́hùn àti fi ẹ̀mí fi bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah ọlọ́run jábàdé rẹ̀ pẹ̀lú alhamdulillah káṣọdún dùnú kámọ́ṣọdún ìbànújẹ́ kọ́lọ́ mọ́ wá ṣeré yìí ní ọ̀kan yìí tí ó kù fún wa ní orí ilẹ̀ ayé káṣí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ayé tọdún yìí kọ́lọ́ wa tẹ́wọ́ gbà ní lọ́dọ̀ wa níjọ́sí gbogbo ìta bá ṣe ń bẹ̀ kọ́lọ́ kó má dàlú wa ní ìgbáyà abẹ́lọ́hùn fún gbogbo àwọn àfa wa ti àwọn ẹlẹgbẹ́ wa tí a jọ ń wá síbí báyìí wá dá àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ kí ọlọ́run kí ó san wá lẹ́san abẹ́lẹ́hùn fún àwọn olùkọ́ wa àgbà sàádàtà dòkítọ́r abẹ́lẹ́hùn fún wọn kọ́lọ́run kí ó jẹ́ kí dáadáa wọn kó máa pọ̀ sí kọ́lọ́run kó san wá lẹ́san gbogbo gbìyànjú yìí abẹ́lẹ́hùn fún àwọn ọmọ àyà wa tí wọ́n náwó ètò yìí Allahu Akbar azikì yín ò ní jóná o ọlọ́run yóò fi ṣàlékún àlùbáríkà nínú azikì yín ẹ̀rí ẹ̀sìn láyé ń bí ẹ̀rí ní gbangba alkiyama ojú wa lójú púpọ̀ irú yín ò pọ̀ ọlọ́run jẹ́ kí irú yín pọ̀ o ẹni tí ń ná owó òun ló mọ ohun tí ń ná àlùbáríkà tẹ́ fi ń wá lọ́dọ̀ ọlọ́run ṣe fún yín láyé àtàlkiyama ọlọ́run fi ra àlùbáríkà tó pọ̀ fáwọn ọmọ yín táwọn ọmọ yín wà ju ti tìyín náà lọ la ilaha illallah kó wá bó tilẹ̀ wù kí ẹ̀mí gùn tó ẹ̀mí azikì yín yóò gùn ju ẹ̀mí yín lọ la ilaha illallah abẹ́lẹ́ fún àwọn ọmọ ya wa
tí wọ́n bá wa gbé sáfẹ́fẹ́ tí gbogbo àgbáyé fi ń wá gbọ́ tí wọ́n sì fi ń rí wa wò ọlọ́run ọba yóò bá wa sẹ́yìn náà lẹ́sàn o ọlọ́run gbàdúrà yín o àjọ jèrè láyé àjọ jèrè ní gbangba kìyàmà hadha wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.